Emmanuela ayaba mi Wasiu Ayinde ló mà tún ń trend lọ́wọ́lọ́wọ́ báyìí o. Èyí sì ni ohun tí àwọn olólùfẹ́ arẹwà obìnrin dáadáa yìí ń sọ nígboro ayé o. Èyí ni a ní kí a mú wá sí etí ìgbọ́ ẹ̀yin tíátíá. Ṣé ẹ ti gbọ́ ohun tí òṣèrébìnrin ilẹ̀ wa tí ó rẹwà dáadáa ní Wùmí Toríọlá sọ níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tí ó lọ nípa ìgbéyàwó rẹ̀, ọkọ rẹ̀ àti ọmọ rẹ̀, tí àwọn olólùfẹ́ rẹ̀ sì ti ń gbé ipò yí ẹnu lọ́wọ́lọ́wọ́ báyìí o. Èyí sì ni ohun tí òṣèrébìnrin náà sọ. Ọ̀rọ̀ Fẹ́mi Adébáyọ̀ àti aya rẹ̀ Ìyìn Aládùkẹ́ ó mà ti dìbò lọ yà mí lórí ayélujára. Kò sí ọjọ́ kan báyìí tí àwọn olólùfẹ́ àwọn òṣèré yìí tí wọn kò ní fìgbà kan sinmi lórí ọ̀rọ̀ òṣèré gbajúgbajà wa Fẹ́mi Adébáyọ̀ o. Tọ́ọ̀ kí wá ló kan Adébáyọ̀ Sàlámì ìyẹn bàbá òṣèré yìí nínú ọ̀rọ̀ tí ó tún ń lọ lórí ayélujára yìí. Ẹ farabalẹ̀ báyìí kí ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kájọ jẹ ìgbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀rọ̀ Fẹ́mi Adébáyọ̀ àti Ìyìn Aládùkẹ́ ìyẹn aya rẹ̀ kò sí ojúmọ́ kan báyìí tí àwọn olólùfẹ́ wọn kò ní sọ ohun kan tàbí òmíràn nípa àwọn olólùfẹ́ méjèèjì dáadáa lórí ayélujára. Nípa ọ̀rọ̀ tí Ìyìn Aládùkẹ́ wá bọ́ síta wá kọ sórí ìkànnì rẹ̀ yẹn ní ọjọ́ àyájọ́ àwọn ìyá. Gẹ́gẹ́ bí ẹ sì mọ̀ wípé òpin ọ̀sẹ̀ tí a lò kọjá yìí ni a ṣe àyájọ́ àwọn ìyá wa dáadáa, àwọn tí wọ́n bí ọmọ fún wa, ọlọ́kọ̀ tí wá wá sáyé tí gbogbo ọmọkùnrin sì ń celebrate àwọn ìyá àti aya wọn pátápátá. Kódà ọ̀kan lára àwọn gbajúgbajà òṣèré lẹ́wà ìyẹn Bùnmi Akínlànú tí ẹ̀ sí ohun tí ó wú ọ̀pọ̀lọpọ̀ lórí jù. Níṣe ni ó ní kí gbogbo àwọn olólùfẹ́ òun kí wọ́n fi account number ìyá wọn sí orí ayélujára òun, wípé òun yóò sì ṣe àwọn account number òun mọ́ra wọn láti fi celebrate àwọn ìyá wọn. Ó ní òun yóò send owó síbi bẹ́ẹ̀. Tí ọ̀pọ̀lọpọ̀ inú àwọn olólùfẹ́ rẹ̀ sì ń dùn. Lóòótọ́ ni Ìyìn Aládùkẹ́ aya Fẹ́mi bọ́ síta tí òun náà sì kí ara rẹ̀ dáadáa gẹ́gẹ́ bí ìyá. Kódà ó tún sọ wípé gbogbo àwọn tí òun ti jẹ́ ìyá fún pẹ̀lú ìfẹ́ àti ojú àánú, gbogbo wọn pátápátá ni òun kí ní àyájọ́ ayẹyẹ ìyá o. Bẹ́ẹ̀ ni oríṣiríṣi kọ́mẹ́ǹtì sì lọ jàǹtìrẹrẹ lábẹ́ ọ̀rọ̀ tí ọmọbìnrin náà kọ. Wọ́n ní ṣé wípé Ìyìn Aládùkẹ́ àti Fẹ́mi Adébáyọ̀ kò tiẹ̀ tí ì padà sí ọ̀dọ̀ ara wọn. Ọ̀pọ̀lọpọ̀ sì ń sọ wípé ọ̀rọ̀ lọ́kọláya kò ṣeé dá sí ni ò jẹ́ kí àwọn bá wọn dá sí o. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ tí ń pe Sàlámì Adébáyọ̀ ìyẹn bàbá Fẹ́mi bọ́ síta wípé kò dá kí abiyamọ máa wo ọmọ rẹ̀ níran ní ìkóríta tí ó dé dúró yìí. Wípé kò ní dàdùn tí Adébáyọ̀ Sàlámì kò bá lè dá sí ọ̀rọ̀ Fẹ́mi Adébáyọ̀. Kò tún sí ẹni tí ó fẹ́ bá wọn parí ọ̀rọ̀, kò tún sí ẹni tí ó lè bá Fẹ́mi Adébáyọ̀ sọ̀rọ̀ tí ó lè gbọ́ ju òun tí ó jẹ́ bàbá rẹ̀ lọ. Ó ní kí ó pe aya rẹ̀ padà kí wọ́n sì ṣe ara wọn ní òṣùwọ̀n. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ọjà tí ọmọ bá ti wọnú rẹ̀ ó ti dòkúta. Ọmọbìnrin yìí ti bímọ fún Fẹ́mi Adébáyọ̀, níṣe ni ó yẹ kí wọ́n ṣe ara wọn ní òṣùwọ̀n kí ọ̀rọ̀ wọn má bàa dàbí àwọn òṣèré ilẹ̀ wa tí ó já sí wípé bàbá ń dágbé ìyá ń dágbé lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọ̀rọ̀ Fathia Williams àti ọkọ rẹ̀ Saheed ni àwọn ènìyàn parí tì lórí ayélujára lọ́wọ́lọ́wọ́ báyìí, tí wọ́n sì ń dunnú wípé àwọn náà ti padà sí ọ̀dẹ̀ ara wọn. Tí a kò bá sì gbàgbé ti Wùmí Ajíbóyè àti Ṣẹ́gun Ògúngbè náà, inú àwọn olólùfẹ́ wọn dùn bí àwọn méjèèjì ṣe jọ ṣe ara wọn ní ọ̀kan, tí wọ́n sì fẹ́ jọ gbé fíìmù jáde. Wọ́n ní kò wá ní dórí Fẹ́mi Adébáyọ̀ kí ó bàjẹ́. Báyìí sì ni àwọn ènìyàn ti ń pàkíyèsí Adébáyọ̀ Sàlámì o tí ó jẹ́ bàbá Fẹ́mi Adébáyọ̀ wípé kí ó tètè wá nǹkan ṣiṣẹ́ ọ̀rọ̀ gbéyàwó Fẹ́mi Adébáyọ̀ àti Ìyìn Aládùkẹ́. Òṣèrébìnrin ilẹ̀ wa tó rẹwà dáadáa ní tí ó níwájú àti ẹ̀yìn dáadáa tí àwọn fíìmù rẹ̀ sì máa ń ṣe dáadáa ní sinimá, Wùmí Toríọlá tí àwọn mìíràn tún máa ń pè ní Queen Latifah, ni a rí tí ó sì jáde sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tí ó lọ ní olóòtú ètò sì bí léèrè ọ̀rọ̀ nípa ìyàwó rẹ̀ wípé ṣé ó ti ní àfẹ́sọ́nà mìíràn àbí ó ń gbèrò láti fẹ́ ẹlòmíràn, tí Wùmí Toríọlá sì fún olóòtú ètò lésì wípé ní àsìkò tí òun wà yìí òun kò ṣetán láti ṣe ìgbéyàwó mìíràn o, ṣùgbọ́n ó wo òun látò ti bí ọmọ sí i, òun sì fẹ́ kó jẹ́ wípé bàbá ọmọ òun alákọ̀ọ́kọ́ náà sì ni òun fẹ́ bá ní nǹkan papọ̀ látò fi lè bí ọmọ sí i, ìyẹn ọkọ rẹ̀ ti tẹ́lẹ̀ rí. Ó tún tẹ̀síwájú náà rẹ̀ wípé ó ní ọkọ òun ti tẹ́lẹ̀ rí sọ fún òun wípé tí àwọn bá jọ padà sí bí àwọn ṣe jọ wà tẹ́lẹ̀ ìyẹn gẹ́gẹ́ bí lọ́kọláya, ó ní òun lè má jẹ́ ìyàwó gidi sí òun, ṣùgbọ́n ó ní ọkọ òun ti tẹ́lẹ̀ rí sọ fún òun wípé ṣe ni òun jẹ́ ìyá rere, ìyá tí ó ṣe mú yangà àti ìyá tí ó mọ ojúṣe rẹ̀ lórí àwọn ọmọ rẹ̀. Tí Wùmí Toríọlá tún sọ wípé ọkọ òun ti tẹ́lẹ̀ rí kò tí ì fẹ́ ẹlòmíràn ṣùgbọ́n òun kò lè sọ tí ó bá ti ní àfẹ́sọ́nà mìíràn. Bẹ́ẹ̀ ni ó sì parí ọ̀rọ̀ rẹ̀ wípé òun àti ọkọ òun ni àwọn jọ ń gbé bùkátà àwọn ọmọ tí àwọn sì jọ ń tọ́ àwọn ọmọ papọ̀, ṣùgbọ́n àwọn kò jọ gbé papọ̀ mọ́ látàrí ìjà tó wáyé láàrin wọn. Èyí ni ohun tí Wùmí Toríọlá sọ níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tí ó lọ nípa ìgbéyàwó rẹ̀ àti ọkọ rẹ̀, tí àwọn online lọ sí ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ sí Wùmí Toríọlá o. Bí àwọn kan ṣe ń gbèjà rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn mìíràn tún fi ojú ọ̀tọ̀ wo ọ̀rọ̀ náà. Ṣé ni ọmọkùnrin kan tí ó pe orúkọ rẹ̀ ní Sugar Boy kọ wípé ọ̀rọ̀ Wùmí ti yé mi o,
kò fẹ́ kí àwọn ọmọ rẹ̀ kó ní bàbá mìíràn ni ó ṣe fẹ́ kí ó jẹ́ wípé ọkọ rẹ̀ ni wọn yóò jọ tún ṣe eré ọmọ mìíràn. tí ọmọkùnrin tí ó pera rẹ̀ ní Babafẹ́mi náà tún sọ tiẹ̀ wípé ó kú ọgbọ́n, ọlọ́gbọ́n obìnrin ni ó jẹ́, báwo ni kò bá ṣe wù mí tí ẹ̀dùn ọkàn rẹ̀ bá sì wá sí ìmúṣẹ. tí ẹlòmíràn sì tún sọ wípé ta ló mọ̀ bóyá ohun tí ọkọ rẹ̀ ti tẹ́lẹ̀ rí sí gbèsè abẹ́ ti dùn mọ́ Wùmí Toríọlá ni kò sí fẹ́ fi ibẹ̀ sílẹ̀ o. bẹ́ẹ̀ ni ẹlòmíràn sì tún sọ wípé ó mọ̀ wípé ó wù ọ́ láti padà sí ọ̀dọ̀ ọkọ rẹ̀ ni ó lọ ń rùkú sí Alhaji Wasiu Ayinde ní ọdún tí ó lọ, wípé báwo ló ṣe rò wípé ọkọ rẹ̀ yóò gbà ọ́ padà pẹ̀lú ohun èyí tí ó ṣe. bẹ́ẹ̀ ni ẹlòmíràn tún sọ wípé ẹni tí ó bá máa ń wo fíìmù Wùmí Toríọlá dáadáa yóò rí wípé alára gbígbóná ni pẹ̀lú bí ó ṣe máa ń jà tí ó sì máa ń fa wàhálà nínú àwọn eré rẹ̀. ó ní ó ṣeéṣe kí ó jẹ́ wípé bí ó ṣe máa ń hùwà náà ní ojú ayé nìyẹn, tàbí kí ó jẹ́ wípé ìwà inú eré rẹ̀ ti padà mọ́ lára dé ojú ayé ló fà á tí òun àti ọkọ rẹ̀ fi jà. èyí sì ni ohun tí àwọn olólùfẹ́ òṣèré yìí ń sọ sí ohun tí Wùmí Toríọlá sọ níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tí ó lọ, tí wọ́n sì bi léèrè nípa ìgbéyàwó rẹ̀. ṣùgbọ́n ojú wo ni ẹ̀yin fi wo ọ̀rọ̀ yìí? ṣé ohun tí Wùmí Toríọlá sọ, ṣé ìgbésẹ̀ tí ó dáa ni láti jẹ́ kí ó bímọ mìíràn fún ọkọ rẹ̀ ti tẹ́lẹ̀ rí, tàbí kì í ṣe ìgbésẹ̀ tí ó dáa? ẹ fi sí abala àríwísí ìyẹn comment section. àpọ́nbéporé ayaba mi Manuela Adérọ́pò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn mìíràn tún máa pè ní Òrèǹté ọmọ pupa ẹlẹ́bà yẹ́lò. ṣé ẹ ti gbọ́ wípé òun náà trend báyìí o, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé àìpẹ́ yìí ni a ṣe ọjọ́ ìyá o. àwọn fáǹsì obìnrin yìí máa nífẹ̀ẹ́ rẹ̀ gan ni o, ni wọ́n bá mọ̀ sí oríṣiríṣi bánà, oríṣiríṣi pósítà àti oríṣiríṣi flyers. tí àwòrán rẹ̀ sì gba gbogbo orí ayélujára kan tí wọ́n sì ń kí wípé Happy Mother's Day ìyá tiwa. ìgbà tí àwọn kan yóò sì dá wọn lóhùn, wọ́n ní ìyá yín wò, ṣé ó bímọ fún Wasiu Ayinde ni? kò bímọ rárá o fún Wasiu Ayinde, kì í ṣe ìyá kankan. bẹ́ẹ̀ ni ẹnìkan dá lóhùn wípé kó gbé ẹnu rẹ̀ sọ́hùn wípé kí ó ṣàtòdí ọ̀dọ̀ Wasiu Ayinde ṣe bí ó ṣàbímọ, wípé abiyamọ ni. ṣebí tí a kò bá sì gbàgbé wípé ní bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ní olúwayé Fuji K1 The Ultimate ṣe ayẹyẹ ọjọ́ ìbí wọn, tí wọ́n sì táàgì Manuela sí bí àwọn olólùfẹ́ ará àti ọ̀rẹ́ ṣe ń kí bàmí Wasiu Ayinde. ṣùgbọ́n Manuela kò kọ́ bí ara sí o, tí kò sì kí bàmí Wasiu Ayinde, tí àwọn olólùfẹ́ náà sì ti ń fi ọ̀rọ̀ náà wé ara wọn. ṣe ni ẹnìkan sọ wípé níwọ̀n ìgbà tí Manuela Adérọ́pò kò bá ti kí bàmí Wasiu Ayinde lọ́jọ́ ìbí wọn, ṣe ni kò ní ẹ̀tọ́ kankan náà fún bàmí Wasiu Ayinde láti kí Manuela kú ọjọ́ ìyá o. ṣùgbọ́n lẹ́yìn tí ẹnìkan sọ eléyìí tán, ṣe ni ẹlòmíràn tún sọ̀rọ̀ tí ó sì tún rán wọn létí wípé ẹ wá o, bí gbogbo yín bá gbàgbé èmi ò gbàgbé o. tí ẹ bá lè rántí dáadáa, January 1 ní ọjọ́ ìbí Manuela Adérọ́pò Ever Smiling, tí ó jẹ́ pé bí gbogbo àwọn ẹbí ará àti olólùfẹ́ ṣe ń kí ọmọbìnrin yìí tó, ṣe ni bàbá wa kò kí aya rẹ̀ kú ọjọ́ ìbí o. ṣe bí ó tún ṣe Wise Festival èyí tí ó máa ń ṣe ní ọdọọdún ní ọjọ́ náà, ṣe ni kò tiẹ̀ kọrin ránṣẹ́ sí tàbí kó tiẹ̀ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wípé kí ẹnikẹ́ni má ṣe dági Manuela rárá o. ohun tí bàbá wa ṣe ìyẹn Wasiu Ayinde ni wọ́n gbà, gẹ́gẹ́ bí òwe Yorùbá tí ó sọ wípé ìṣe nìgbà, ohun tí ènìyàn bá ṣe ni èèyàn yóò gbà. tí ẹlòmíràn sì tún dá a lóhùn wípé sótórí pé bàmí Wasiu Ayinde kò wá ti kí ní ọjọ́ ìbí rẹ̀, tí Manuela náà kò sì kí ní ọjọ́ ìbí tiwọn náà, ṣé òun ló wá fà á tí bàmí Wasiu Ayinde kò ṣe kí ikú ayẹyẹ ọjọ́ ìyá? bẹ́ẹ̀ ni ẹlòmíràn tún sọ wípé níwọ̀n ìgbà tí kò ti bímọ fún olúwayé Fuji yẹn K1 The Ultimate, kò sí ohun tí ó fẹ́ mú bàmí kí ikú ọjọ́ ayẹyẹ ìyá o. ṣe ni ó tún sọ wípé àwọn tí ó bímọ fún Wasiu Ayinde gan bàmí ò kí wọn. á bèrè tàṣe Manuela tí kò tiẹ̀ bímọ rárá fún bàbá wa. báyìí la ṣe rí tí àwọn olólùfẹ́ bàmí Wasiu Ayinde àti Manuela Adérọ́pò ẹlẹ́bà yẹ́lò ṣe ń dìjọ ń bá ara wọn fa ọ̀rọ̀ lórí ayélujára o. bí àwọn kan ṣe ń sọ wípé ohun tí Wasiu Ayinde ṣe ó dára pẹ̀lú bí kò ṣe kí aya rẹ̀ kú ayẹyẹ ọjọ́ ìyá. bẹ́ẹ̀ ni àwọn mìíràn sọ wípé kò dáa rárá o, wípé níwọ̀n ìgbà tí wọ́n ti lè jọ fẹ́ ara wọn sílé rí, ó yẹ kó lè ro ìfẹ́ àkọ́kọ́ kí ó sì kí ikú ọjọ́ ayẹyẹ ìyá. bẹ́ẹ̀ sì ni àwọn olólùfẹ́ Manuela kò gbẹ́yìn o, tí àwọn olólùfẹ́ àwọn tọkọtaya yìí sì ń gba ọ̀rọ̀ náà bí ẹni ń gba ẹgbà ọtí. kí Ọlọ́run sì gba ayaba mi ìyẹn Manuela Rose ẹlẹ́bà yẹ́lò, torí wípé gbogbo ìgbà tí ọ̀rọ̀ kan bá ti ṣẹlẹ̀ sí Wasiu Ayinde, ṣe ni wọn yóò máa dárúkọ Manuela lọ́tún lọ́sì. èyí la sì rí gbọ́ tí a ní ká mú wá sí etí ìgbẹ̀yìn olólùfẹ́ wa o, pẹ̀lú bí àwọn olólùfẹ́ Manuela Adérọ́pò ṣe ń kí ikú ayẹyẹ ọjọ́ ìyá, tí àwọn olólùfẹ́ Wasiu Ayinde sì ń gbé ọ̀rọ̀ náà gba ibi bòmíì. kí ni ohun tí ẹ̀yin rí sí ohun tí ó ń ṣẹlẹ̀ yìí? ń gbọ́ sí ó dáa bí bàbá wa kò ṣe kí Manuela kú ayẹyẹ ọjọ́ ìyá, tàbí ohun tí bàmí Wasiu Ayinde ṣe ó dáa? ohun tí ẹ̀yin bá rí sí ẹ fi sí abala àríwísí ìyẹn comment section. ẹ ṣé fún gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wa. ẹ jọ̀wọ́ ẹ bá wa like, ẹ comment, ẹ sì tẹ̀lé ìkànnì yìí fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn mìíràn.